Àfà àlè Ayatollah. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́, ẹ káàbọ̀. Gbogbo wa ni mo kínú léyìí o. Ẹ káàbọ̀ sà. Gbogbo Ọlọ́run tó bá wùn kó ní kálukú nígbàgbọ́ nínú ẹ̀, Ọlọ́run á jẹ́ Ọlọ́run yẹn á fi wá lọ́kàn balẹ̀ o. Àṣẹ. Àfà ẹ̀ka bí láàrin ti ẹgbọ́n sókè máa kí n stress yín. Bọ́bá wa sọ ìwúlò ẹ̀sìn Islam. So. Now, nǹkan tí èmi wá sí bíbá ẹ fún ni pé ó dà pé ẹ ti wá sí comment section mi rí, ìyẹn MS Baba. Ok, mo rántí ẹ ti wá sí comment section. ẹ ṣe sùúrù, mo rántí tí ẹ ka kéwú. ẹ ṣe sùúrù sà, ẹ yẹ kí n rán àwọn èèyàn létí. Àfà yìí ni àfà tí ó ka kéwú tí ohun wọn dùn gan. Yàrá sí wàlékùnrin àádọ́lẹ̀ àgé. Tí wọ́n ka kéwú yẹn, rọ́bà náà tó ka gbogbo kíní yẹn, ohun wọn dùn gan. Ok, MS àti màfà yẹn. Tí mo fi comment, tí mo fi sọ pé àfà nǹkan tẹ́ ń sọ yìí irọ́ lásán ni náà, ìtàn lásán ni, so àfà yẹn ni. So ẹ gbóhùn sókè àfà. Ok, ẹ ṣé. Èmi ò wá bíbá láti wá gíw nípa ẹni tó nígbàgbọ́ nínú Islam àbẹ́ni tí ò nígbàgbọ́ nínú Islam, tí Yorùbá mi ti yé yín. Question kan lèmi kàn fẹ́ béèrè lọ́wọ́ MS Baba. Question tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín yẹn ni pé Ọlọ́run wo lẹ́yìn nígbàgbọ́ nínú ẹ̀? Alright, Akànbí, ṣé wà ń bẹ̀? Ẹ bá iṣẹ́ lè bá mi dáhùn lóhùn. Ìdáhùn ìbéèrè tán béèrè tó easy ni. Ọlọ́run Elédùmarè la nígbàgbọ́ lórí ẹ̀, kò dẹ̀ lẹ́sìn, kò dẹ̀ gbé iná kẹ̀kẹ́ alẹ́ níbi kankan tó fẹ́ báyọ̀ sí àbálùjẹ́ náà kan. So. Ok, mi sọ̀rọ̀ nípa náà àbí mi sọ̀rọ̀ nípa àlùjọ náà, ṣé Yorùbá mi ti yé yín? So Ọlọ́run Elédùmarè tẹ́ ń sọ yẹn tẹ́lẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀ yẹn, ṣé Ọlọ́run Elédùmarè tẹ́yìn nígbàgbọ́ nínú ẹ̀ yẹn, ṣé òun náà ni àwọn oníṣàngó nígbàgbọ́ nínú ẹ̀ ni, ṣé òun náà ni àwọn ọlọ́ṣun nígbàgbọ́ nínú ẹ̀ ni, ṣé òun náà làwọn Christianity nígbàgbọ́ nínú ẹ̀ ni? Gbogbo ohun tí wọ́n ń pè ní ìran Yorùbá, kò sí ọmọ Yorùbá ọ̀hún tó lè sọ pé òun ò nígbàgbọ́ lórí Ọlọ́run Elédùmarè. Ok, Ọlọ́run Elédùmarè yẹn tẹ́yìn wá ń sọ yẹn, òun làwa ń pè ní Allahu ní mùsùlùmí. For a point of correction, Allah kì í ṣe Ọlọ́run Elédùmarè. Ẹ dúró ẹ mọ̀ pé mo sọ pé mi wá ágìw, ẹ ṣe máa farabalẹ̀, mo sọ pé mi wá ágìw, mi wá. Mi ìfẹ́ kẹ́ lọ fún àná. Kùránì ni ohun Allah, Kùránì, àdìsí, tẹ̀fsírì, òun ni ohun Allah, Ifá ni ohun Elédùmarè. Allah sọ pé ẹni tí bá ṣe ìsìláàmù tí ò bá ṣe mọ́ kó pa. Allah lẹni tó bá jalè lákọ̀ọ́kọ́ kún ó gé ọwọ́ ọ̀tún ẹ̀. Ó lẹni tó bá alọ́wọ́ òsì ẹ̀ tó bá jalè lẹ́ẹ̀kejì kan gé ọwọ́ ọ̀tún ẹ̀. Tó bá jalè lẹ́ẹ̀kẹta kún ó gé ẹsẹ̀ òsì ẹ̀. Tó bá jalè lẹ́ẹ̀kẹrin kún ó gé ẹsẹ̀ ọ̀tún ẹ̀. Nílẹ̀ Yorùbá kò sí bí kí Ọlọ́run ti sọ bẹ́ẹ̀. Aya wo ló ti sọ ẹjọ́ tó lọ. Ìwọ gbẹnu dákẹ́ Ustaz, ẹjọ́ ẹ má bá wọn argue, ẹjọ́ tó mú wá bíbá láti wá argue, ṣé Yorùbá mi ti yé yín? My own is that tèmi ni pé Islam tí mo ṣe èèyàn lè manipulate Ọlọ́run ọba mi fún mi, ṣé Yorùbá mi ti yé yín? Mi argue nípa nǹkan tó bá wọn oníkálukú ló lè nígbàgbọ́ lé lórí, ṣé Yorùbá mi ti yé yín? Èmi kàn fẹ́ wá ẹ ká sọ̀rọ̀ báyìí ká lè jọ MS Baba, ẹ̀yin gangan lèmi fẹ́ bá sọ̀rọ̀, ṣé Yorùbá mi ti yé yín? So question tèmi béèrè ni pé Ọlọ́run Elédùmarè tẹ́yìn sọ yẹn, ẹ sọ pé Ifá òun ló, ẹ sọ pé Ifá ló mú wá àbí? Ifá ló mú, bó ṣe sọ fún mi. Bẹ́ẹ̀ni. Ifá ló mú Elédùmarè àbí? Ok, Ifá tó jẹ́ ohun Elédùmarè yẹn ṣó ní ìwé tó kọ kalẹ̀ ni àbí kò níwèé? Kò sí ìwé. Ok, Akànbí ẹ continue, ẹ jẹ́ n sinmi. MS ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀. Ẹ ká kàn bí dá yín lóhùn, èmi sì máa fún yín lẹ́rìí. Ok sir. Ní ilẹ̀ Yorùbá, ìwé kíkọ, nǹkan kíkọ sínú ìwé, foreign culture ni, kò sí àwa la ní. Àkọsórí làwọn bàbá ti wá ní, Ifá ni títí wá. Nílẹ̀ Yorùbá kò ń ṣe kéèyàn kọ nǹkan sínú ìwé, wọ́n gbé wá fún wa, wọ́n introduce ẹ̀ sí wa ni, kò ń ṣàwa la ní. Ẹni sùúrù tẹ́ bá fẹ́ mọ̀ nípa Yorùbá, ẹni tẹ́ bá fẹ́ mọ̀ nípa ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ṣe fi àkókò nílẹ̀ tẹ́ lọ fi kéwú fún 9 years or 15 years, ẹ máa fi àkókò nílẹ̀ again láti lọ fi study Ifá. So bó ṣe jẹ́ nìyẹn.
ẹ ṣe mo á fẹ́ mú point méjì nínú ọ̀rọ̀ tẹ́ sọ́nsìn mo fẹ́ mú jáde ẹ sọ pé if on introduce kíní ìsinyìí ni àbí bẹ́ẹ̀ kọ́ so ẹ sọ pé wọ́n introduce ifá yẹn sí yín ní nílẹ̀ Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́. ìwé kíkọ wọ́n introduce ẹ̀ sí wa ni. òun náà ni mò ń sọ pé wọ́n introduce sí wa mi sọ pé wọ́n introduce ifá fún wa o ìwé kíkọ sílẹ̀ wọ́n introduce ẹ̀ sí wa ni. ẹ ṣe rí bí wọ́n ṣe introduce ẹ̀ sí wa yẹn àwọn tí wọ́n ń ṣe Christianity náà English language tí wọ́n fi ń ka Bible yẹn àbí nǹkan tí wọ́n kọ sí yẹn mo ṣe ń fẹ́ kẹ́ mọ̀ pé tẹ́yìn ò bá lọ school náà kó lọ kọ́ nípa kíní yẹn kò lè mọ Bible yẹn kà ṣe gbà abẹ́ gbà. iná làjọ ń sọ àfà sẹ́rí. òun náà ẹ dúró ẹ mọ̀ pé ti sọ Ọlọ́run ẹ ti sọ ń sẹ ẹni pé wọ́n introduce ìwé kíkọ wọ́n introduce ẹ̀ sí wa ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Now so Al-Quran tẹ́ sọ pé àwa nígbàgbọ́ nínú ẹ̀ yẹn wọ́n introduce ẹ̀ sí àwa náà ni ṣé yóò bá mi sí yín káwa lè bá a mọ̀ nípa ẹ̀sìn wa òun nílé kí wa ta lọ ẹ wá sọ̀rọ̀ ẹ̀kan point ẹlẹ́kejì ni pé ẹ sọ pé tí bá fẹ́ mọ̀ nípa nǹkan tá à ń sọ yìí pé èmi náà máa tún lọ kọ́ yẹn náà lọ́tọ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe lọ kọ́ kéwù yẹn èmi náà wá fẹ́ sọ fẹ́yìn náà pé tẹ́yìn náà bá fẹ́ understand Islam yẹn má jẹ́ kẹ́ni kankan sọ English àbí Yorùbá fún yẹn inú ẹ̀ lọ lè kí o kẹ́ lọ spend 8 years àbí 7 years kẹ́yìn náà lè understand the Quran ìjìnlẹ̀. ìkan tó mú wa dá ètò yìí kalẹ̀ nìyẹn ẹ understand tí n bá lọ sílé kéwù sókè mo fẹ́ lọ kéwù fún 8 years tí n bá kéwù fún 8 years nísìn iṣẹ́ wo ni mo lè fi ìmọ̀ Arabic yẹn ṣe nílẹ̀ Yorùbá. ṣẹ́rí ẹ má jẹ́ ká ti lọ síbi iṣẹ́ o nǹkan tẹ́ sọ lèmi sọ. àáfà ẹni tó bá lọ sí English school ní Nàìjíríà bẹ́ẹ̀ni ó depend ohun tó bá study ó lè study lawyer or engineer elder or secretary or bank sùúrù or accountant tó bá jáde tó bá pass ó lè fi ìwé yẹn wáṣẹ́ ní Nàìjíríà tó dẹ̀ bá ríṣẹ́ so ẹ wá ní èmi ọmọ Yorùbá ni mí nsìn ẹ wá ní kí n lọ kọ́ èdè Arabic ẹ jọ àfà tí n bá lọ kọ́ èdè Arabic yẹn for good 9 years tí n bá dé padà iṣẹ́ wo ni mo fẹ́ fi èdè Arabic yẹn ṣe nílẹ̀ Yorùbá. ẹ ṣe that is my question to you. ẹ ṣe gan nínú Al-Qur'an tẹ́ ń sọ yìí náà ni mo ti fẹ́ mú ọ̀rọ̀ yẹn wá fún yín tẹ́ bá lọ sínú suratul Jumu'ah ms baba mama inú suratul Jumu'ah tẹ́ bá lọ síbẹ̀ nígbà t'Ọlọ́run sọ fún wa pé ìzánódì àsàn yá ayọ̀ lẹ́sìn àmọ́ ní ìzánódì àlẹ́sọ̀ láti nígbà tó sọ yẹn tán ó wá sọ àyà kan lẹ́yìn ìgbà yẹn. Allah Ọlọ́run ọba Elédùmarè kan ló ní Quran ṣe Ifá ni ọ̀rọ̀ Ọlọ́run ọba Elédùmarè. ó dà Allah wa sọ ó ní wa iza qudiyati salatu fantashiru fil aridi ó ní tẹ́ bá ti kírun tán fantashiru fil aridi ó ní ẹ fọ́nká sórí ilẹ̀ wabtaghu min fadlillahi ó ní kẹ́ wá jíjẹ mímu nínú ọlá òun Allah ẹ wá jíjẹ mímu so definitely English language tẹ́ ń sọ fún wa pé ká lọ kọ́ yẹn páwọn kan fi ń jẹun yẹn ní Nàìjíríà ta wàyí náà ni kò ń ṣe gbogbo ẹni tó kàwé yẹn ló ń fi ìwé yẹn ríṣẹ́ nǹkan tẹ́yìn náà dẹ̀ mọ̀ ni so kéwù tẹ wá ń sọ yẹn wá ń sọ pé ẹ dúró ẹ wá sọ ń sẹ ní tí mi tẹ bá kéwù yẹn tán wípé iṣẹ́ wo ni ẹ fẹ́ fi ṣe Islam ò kọ́ díẹ̀ wípé tó o bá kéwù tán Islam ò kọ́ díẹ̀ pé kó má tún lọ wá iṣẹ́ tí wàá fi jẹ tí wàá fi mu Islam ò sọ fún wa pé ká má ṣe yẹn a lè wá jíjẹ a lè wá mímu iṣẹ́ tó bá wù ẹ́ ló lè ṣe. ọ̀pẹ tẹ bá lọ sí school sí tẹ bá kọ́ mathematics they study mathematics ní school ó ti mí bẹ́ẹ̀ accountant level sí ni wọ́n á kọ́ yín bẹ́ẹ̀ ṣe lè ṣe accountant tẹ́ bá graduate ní school tó bá jẹ́ pé engineer lẹ lọ study ní school wọ́n á kọ́ yín bẹ́ẹ̀ ṣe lè make nǹkan bẹ́ẹ̀ ṣe lè kọ́ plan báyà ẹ fẹ́ ṣe building lẹ́sìn ẹ máa lè kọ́ plan báwo lẹ ṣe fẹ́ fún wọn ní plan ilé tó fẹ́ kọ́ now we are talking about Quran tí bá lọ kọ́ Quran for good 9 years tí mo ṣe wòlímọ̀ tí mo gba sàádà technique wo ni mo lè fàyọ nínú Quran yẹn tó lè wúlò fún community mi. ẹ ṣe I think you understand me. ẹ ṣe mo ti gbọ́ yín ṣe ti understand mo ti gbọ́ yín ṣe rí gbogbo nǹkan tẹ́ ẹ mú wá yìí ní Nàìjíríà tí a wà yìí ta tèmi àti yín jọ wà yìí gbogbo wa la jọ mọ̀ èmi àti yín la jọ mọ̀ fúnra wa pé
nàìjíríà táwa yìí ìjọba wa ò fún wa láyè, wọn create nǹkan tí àwọn tí wọ́n ń kéwú lè fi máa jẹun. kí ni ìwúlò kúránì tẹ́ ló ń kà fún 9 years. ká lè bá a gbọ́ ẹ̀sìn wa yé, ká lè bá a mọ bá ṣe fẹ́ ṣe ẹ̀sìn wa kó la ṣe kọ́ àlùkò. sọ fún yín pé Allah kò kí ń ṣe ọlọ́run elédùmarè. mi bá yín jiyàn yẹn. Allah tẹ́ ń ké pé ọmọ Yorùbá ní tọ́jú ọmọ Yorùbá ní yín o. Allah tẹ́ ń ké pé kò gbọ́ Yorùbá. ẹ wá ṣe lọ kọ́ èdè Allah kẹ́ tó lè bá a sọ̀rọ̀. ibo lẹ wá fi ọlọ́run elédùmarè tí ń sí. kí báwo làwọn kírísítẹ́nì ṣe ń ka báíbù, ṣé èdè wa náà fi kọ báíbù ni. àgùntàn làwọn àgùntàn Ísírẹ́lì tó sọnù ní kírísítẹ́nì, ẹrú làwọn náà, ẹlẹ́bọ Ísírẹ́lì ni wọ́n. ẹrú làwọn náà rí, ẹlẹ́bọ ìlú Sàúdí nìyí. kẹ́ tó lè bá olórí ẹlẹ́bọ yín sọ̀rọ̀ ẹ kọ́ bọ̀ lọ́kọ́ èdè arábíkì. àwọn àti ọmọ Yorùbá làwa àtúnlẹ́gbẹ̀ẹ́ ìhun táwọn bàbá wa fi kalẹ̀ fún wa ó tó wa. wọ́n ti fún wa ní ọlọ́run elédùmarè, adẹ̀ ń ké pè ń gbọ́ pé wa tá a bá ṣe oògùn bọ́n tí ọlọ́run elédùmarè bá fi àṣẹ sí wọ́n dẹ̀ yìí bọ́ọ̀lù yẹn kò ní wọlé. tá a bá ṣe oògùn inú rírun tá a bá lò tọ́lọ́run elédùmarè bá fi àṣẹ sí yóò ṣiṣẹ́, bẹ́ẹ̀ lògùn orí fífọ́. nínú kùránì tẹ́ wá gbé wá sílẹ̀ Yorùbá tálà gbé wá àti Muhammadu tó gbé wá fún wa lẹ̀ Yorùbá, kí ni ìwúlò èèyàn, ìwúlò kùránì yẹn, ìṣòro wo ló lè dé báyàn téèyàn lè sá di kùránì tí ìṣòro yóò di pẹ̀tẹ́lẹ̀. àwọn àyà pọ̀ nínú alukur'an. ẹjọ́ àfa ẹ fún wa ní àyà kan tó jẹ́ pé tí inú bá ń run mí bí àwọn Fúlàní ṣe ń pa wálẹ̀ Yorùbá ẹ̀ tí mo lè ka àyà yẹn bóyá nínú àdìsí ni nínú kùránì àbí nínú tẹ̀síìr tí mo lè kà tó jẹ́ pé tí Fúlàní bá yìnbọn lù mí kò ní wọlé. ẹjọ́ ẹ fún wa. ẹ ṣe gan-an màá mú àyà kan wá fún yín, mi ìwà bíbá yẹn láti wá ájú gẹ́gẹ́ bí mo ṣe sọ. so nǹkan tó bá wo ní kálukú kó nígbàgbọ́ lé lórí, ṣé Yorùbá mi ti yé yín. n tó dá mi lójú ni pé nínú Christianity, ṣé nǹkan tó jẹ́ kí n máa mú Christianity wá nu kínní ni pé Muslim ẹ dúró sọ̀rọ̀ ń bí báyìí èmi ò dáhùn fún mi lẹ́yìn Mùsùlùmí ẹ̀dùn ìsìlámù yín ẹ má mú ọdún nǹkan kan. mo ò bá ẹnì kankan mi ì ṣe kankan, like mo ń mú ẹ̀rí wá fún yín ni, ṣé Yorùbá mi ti yé, mo ń fi ọ̀rọ̀ jẹ́rìí ọ̀rọ̀ fún yín ni, ṣé Yorùbá mi ti yé yín. nínú ẹ̀sìn Ifá tẹ́lẹ̀ ń sọ yìí náà, ẹni tí ò bá lọ kọ́ Ifá yẹn. fàṣẹyìn ò lè dá sọ̀rọ̀ yín kẹ́ ẹ má mú èèyàn kọ̀ọ̀kan kẹ́ fi ṣe sample. Kúránì yóò lè dá wà láì ṣe pé ẹ mú ìwé ẹlòmíì kẹ́ fi ṣe sample. kí ló ṣẹlẹ̀? wọ́n dẹ̀ ń kọ́ fún yẹn dẹ̀ ń parẹ́. ẹ lo Kúránì àbí kẹ́ lo àdìtì náà àbí kẹ́ lo sábàbù nọ̀sù. ẹ tún gbéra kúrò nínú Bible ẹ tún lọ sínú Ifá náà. kí ló dé? àgbàlagbà ní ìgbà tí kò pẹ́ kọrin gímétí. àfa ẹni kọ́ ni àbí báwo. ms bàbá gangan lèmi fẹ́ bá sọ̀rọ̀. ms máa bá ń sọ̀rọ̀ ẹja yẹjú pẹ̀lẹ́ tiwa tábà ti yẹjú pẹ̀lẹ́ tiwa máa fi máìkì lẹ́fẹ̀ẹ́ ms. so àyàwó la lè kà nínú Quran. nínú àyà alukoran ẹ farabalẹ̀ n fẹ́ mú kọ̀kọ̀ wá fún yín. nínú àyà alukoran tẹ́ ń sọ yẹn Ọlọ́run bá ń sọ nínú suratul Baqara ó ní wa idha ba'da al-isti'azati wal basmala Allah ó ní wa idha sa'alaka ibadi anni, nígbà tí àwọn ẹrú mi tí wọ́n bá béèrè lọ́wọ́ ìwà nábì nípa mi wípé Ọlọ́run ọba tó ní ká máa jọ́sìn fún yìí báwo ló ṣe rí. Allah wa ń sọ fún pé fa inni qaribun ujibu da'wata da'i iza da'ani, sọ fún wọn pé èmi Allah o ipe mo súnmọ́ ẹni tó bá ń pè mí, ni ẹni tó bá ń pè mí tó ń bẹ èmi Ọlọ́run ẹni tó ń pè mí, sọ fún wọn pé mo súnmọ́ wọn ju kaṣọ ọrùn wọn lọ nígbà tí wọ́n bá ń pè mí yẹn. ó wá ní fáliyẹ́sítẹ̀ jí ibùlí ẹjẹ́ sọ̀kalẹ̀ ẹjẹ́ kí n land. ó wá ní fáliyẹ́sítẹ̀ jí ibùlí gbogbo ẹni tó bá wá ń fẹ́ kí n ṣe gbogbo nǹkan tóun náà bá ń fẹ́ fóun kóun náà kọ́kọ́ ṣe tèmi náà, ṣé ń gbọ́ Yorùbá mi, kọ́kọ́ ṣe fáliyẹ́sítẹ̀ jí ibùlí ẹ kọ́kọ́ dá èmi náà lóhùn. wàlí yu'minu bí kẹ́sì nígbàgbọ́ nínú èmi Allah la'allahum yarshudun, tẹ́ bá ṣe eléyìí ó ṣeé ṣe kẹ́ ẹ mọ̀nà, ó ṣeé ṣe kẹ́ ẹ wà nínú àwọn tí wọ́n máa mọ̀nà. ṣe ti gbọ́ nǹkan tí mo ń sọ. so ìgbàgbọ́ tí tẹ̀ ń sọ pé kò sí kankan nínú alukoran pé tó bá yìnbọn fún yín, tó bá ṣe kinní kan, tó bá ṣe gbà kan, gbogbo yẹn ìgbàgbọ́ orí ń fọ́ mi ni. mo mọ àyàtú tí mo lè kà nínú alukoran, inú run mi ni mo mọ àyàtú tí mo lè kà nínú alukoran.
èmi bí mo ṣe wà Kí lẹ sọ? níbí báyìí àfa tẹ bá ní nǹkan kí tẹ́ n ẹ̀ fún yín nígbàgbọ́ nǹkan tẹ́ ẹ̀ nígbàgbọ́ lé lórí báwo ni màá ṣe fún yín ẹni ẹ sùúrù nígbàgbọ́ lé lórí. láti sọ̀rọ̀ tó ẹni mi náà sọ tèmi bẹ́ẹ̀ ṣe wà yín sí bẹ́ẹ̀ ṣe wà yín sí bẹ́ẹ̀ ṣe wà yín sí ẹni sùúrù bẹ́ẹ̀ ṣe wà yín àfa èmi lè fún yín ní oògùn ìbọn tó dájú ẹ lè lọ test ẹ tábà wá ṣe program ní next time ẹ wá sọ fún wa àbí kẹ ṣe fídíò kẹ dẹ̀ ṣe bí mo ti náà ṣe kẹ wá mi ì test ẹ. nígbàgbọ́ lórí ẹ̀ no mi ì lè eléyìí ò ṣe ti pẹ́ ẹ nígbàgbọ́ o ẹ nígbàgbọ́ ẹ̀yin ẹ ṣe kẹ dẹ̀ test mi ẹ. ì lè ṣe mi ì lè ṣe mi ì lè ṣe ọ̀ya èmi lè ṣe èmi nígbàgbọ́ lórí ohun tẹ́ fẹ́ fún mi ẹ fẹ́ mi lóògùn bọ́nu Kùránì èmi ò lóògùn bọn mi ì ní ògùn ọ̀dà ẹ bọn fún mi lóògùn orí fífọ́ ògùn orí fífọ́ nínú Kùránì. ṣe dẹ́mọ́ tí orí bá ń fọ yín suratul ikhlas kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. síbi tẹ́ bá àyà ẹ̀rọ lè máa ń kà fókù ẹ rọra múlẹ̀ Suratul Ikhlas. sáyà ẹ̀rọ lè máa ń kà fókù. ọba lọmọ ẹ ṣe sùúrù. àkànbí àyà yẹn náà ló ń kà fókù o àyà tó síbi máa ń àyà tó ń kà fókù náà nìyẹn òun náà tún ń kà fórí fífọ́ báyìí. ẹjọ́ tó ní kí n mọ kà fórí fífọ́ pìtìpìtì ayé ṣe máa farabalẹ̀ ọ̀ya mo farabalẹ̀ mo ti mú tù. ẹ̀yin lẹ́ni kí n fún yín o so èmi wá ń sọ fún yín pé ẹ lọ wá omi ẹ bu omi sínú kíkan tó bá mọ́ omi tó mọ́ ni omi sọ pé ní omi tó mọ́ bóyá bíi pure water àbí bóyá ẹ lọ wá omi tó mọ́ ṣé yorùbá mi ti yé yín ẹ wẹ̀ sínú Islam ṣé yorùbá mi ti yé yín ẹ wẹ̀ sínú Islam ẹ gba kẹ́límọ́tù tashahhud tẹ bá ti gbà á gbọ́ tẹ ti gbà pé Allah o ó yá wọ́n fún mi ní kinní yìí mo dẹ̀ fẹ́ nígbàgbọ́ nínú wọ Allah kẹ wá ṣe nǹkan tí mo sọ yìí torí bá ń fọ yín ni ẹ ṣe kó Suratul Ikhlas yẹn ẹ ṣe 21 ẹ ṣe 21 kẹ wá mú omi yẹn kẹ sùn kẹ bá máa fi jí kẹ wá òbí o máa ṣiṣẹ́ àbí kò ní ọmọ ṣiṣẹ́. Yorùbá ni yín àbẹ má bínú o. bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ni mí. wọn bàbá wa sọ pé ihun tó bá ẹ bá ń parí òwe yìí ihun tó bá jọ ohun la fi ń wé ohun. mi ì mọ òwe o mi ì fi bẹ́ẹ̀ gbọ́ Yorùbá débẹ̀ yẹn o mi ì mọ òwe o ẹ̀jẹ̀ lọ́mọ má Yorùbá bínú. ihun tó bá jọ ohun la fi ń wé ohun èpo ẹ̀pà ló jọ pósí ẹ̀ lérí. Suratul Ikhlas tẹ sọ yẹn sì ká bá gbé jáde ń bí báyìí ṣe pé àyà iná lè máa ń kà fún òkú tó bá ti kú ẹ̀yin mùsùlùmí òun náà lẹ́tún ní ká 24 àbí 20 bẹ́ẹ̀ náà kà fún orí fífọ́ yìí 21 ìjẹ́ tí a bá gbé àyà yẹn wá tí ò bá sí tọrọ mọ́ orí fífọ́ nù rẹ̀. ẹ má lọ bẹ̀ yẹn tí o bá sin tó rọ̀ mọ́ orí fífọ́ kọ́ ni o ẹ̀yẹ ṣé wo ó rọ̀ mọ́ kò rọ̀ mọ́ ìtumọ̀ ẹ̀ wà bẹ̀ ìtumọ̀ ẹ̀yẹ ṣé wo. àfa àwọn àtàwọn àbí báyìí we are not stupid. àwọn ìsìlámù tẹ́yìn náà fẹ́ máa manipulate yẹn o stupid. tí n bá tẹ ẹni sùúrù tí n bá tẹ tí n bá wà ní àjà tí mo dẹ̀ ń lọ sí Ọbalẹ́ndé tí n bá tẹ Ọbalẹ́ndé road ṣé ẹ rò pé gbogbo àwọn èèyàn lè lè watch brain ṣé ẹ rò pé gbogbo àwọn èèyàn lè lórí tọwọ́ bọ̀ láká Direction ìwò. road ó bá sọ fún mi pé you are in Jakande you are in CMS you are in this ẹ̀yin wá ń sọ pé kí n mọ ka Suratu Kúlẹ̀ Aláwù fún ogun orí fífọ́ ẹjọ́ àfa you think that we are stupid here. I'm not saying you are stupid. I'm not saying No, you are that's stupid. what you think. So you no, you are thinking. You guys think all Muslims are stupid. Yes, now. So you guys too are stupid. No. We are not saying all Muslims are stupid. Nobody said that here. Nobody said that here. Ẹ̀yin la bẹ̀rẹ̀ kọ́ lọ́wọ́ yín. Ẹ wá pé ká lọ ka Kúlẹ̀ Aláwù. Ìṣẹ́bẹ́ yìí lẹ béèrè. Nǹkan tẹ́mi mọ̀ ni mo sọ fún yín yẹn. Ẹ̀yin lẹ béèrè náà. MS. mo wà pẹ̀lú Ẹ̀yin lẹ béèrè mo dẹ̀ sọ fún yín sí ẹ̀ẹ́dẹ̀ sì tún bínú. nǹkan tí àfáà yà tún yìí. Ká wo ohun tó rọ̀ mọ́. Ẹ̀dẹ̀ bínú. Kí ló ń bí inú ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí? ìsúnmọ́ kúlíwà láwù ẹ̀yẹ èèyàn wa wọ́n ní kẹ́ ẹ lọ kà fún orí fífọ́ tí wọ́n tún máa ń kà fún òkú báwọn arábí ṣe máa ń ṣe ní oríṣiríṣi nǹkan wọn kàn máa mú nǹkan jáde wọn máa Ó lágbára. torí kò ń ṣe èdè yín ẹ̀yin náà ló máa ka irọ́ lásán yẹn máa gbọ́ ó ní kúlíwà láwù hajj sọ pé òun ni Allah ọ̀kan ṣoṣo Muhammadu ni wọ́n bá wí o kúl tẹ́ bá ti gbọ́ kúl nínú Quran Muhammadu sọ pé ẹ̀mí ìṣẹ́jọ́ kúlí huwa Allahu ahad sọ pé òun ni Allahu ọ̀kan ṣoṣo Allahu samad Allahu ni aṣíwájú tí ẹ̀dá ní bùkátà sí ní jíjọ́sìn lámú yẹrìdì wà lámú yúlad Kí o sì sẹ́ńgọ́. kò bímọ wọn kò sì bí Oníyàwó sì gidi mọ́ ń bímọ ni. wà lámú yakum lahu kufuwan ahad kò sì sí ẹnìkankan tí ó jọ
sọ pé òun ni Allah ọ̀kan ṣoṣo. Ṣé ìfàlà? Allah ẹni tí gbogbo yín ní bùkátà sí kò bímọ ẹnì kankan ò bí kò sì sí ẹni tó jọ wọ́n ní kẹ́ máa sọ yín kẹ́ máa sọ sómi kẹ́ sọ 21 times orí tó ń fọ yín máa lọ orí fífọ́ àwùlẹ̀ pa ẹni yẹn dànù irọ́ lásán. so àáfà tí tẹ bá jẹ́ dókítà bẹ́ẹ̀ wà yìí tí wọ́n wá gbé èèyàn tó sick wá bá yín gẹ́gẹ́ báwọn ṣe ìtọ́jú fún tẹ wá lo paracetamol fún torí fífọ́ èèyàn lọ tẹ lo ibuprofen fún tí ò lọ ṣe lè sọ fún pé kẹ́nìyàn lọ kakúlẹ̀ aláwọ̀ àṣẹ dókítà. ẹ ṣe question tẹ béèrè yìí ẹ ṣe lọ́dọ̀ ẹ̀yin onífá náà àbí kọtẹ pé náà tẹ bá lo ewé àtegbò tẹ bá lo ewé àtegbò yín náà tẹ bá lò fún àbí ṣe gbogbo àwọn tó wá sọ́dọ̀ yín náà rí ìwòsàn ni ṣé gbogbo àwọn tó wá sọ́dọ̀ yín náà rí ìwòsàn ṣé gbogbo àwọn tó wá sọ́dọ̀ yín ni wọ́n rí ìwòsàn ṣé gbogbo àwọn tó lọ. ẹni sùúrù mi ṣe babaláwo ṣe ń gbọ́ mi ọbẹ ọmọ Yorùbá ni ṣẹlẹ̀ yìí pípù yìí ms okay ms ṣé ms bàbá iṣẹ́ bèrè question kan lọ́wọ́ yín. èmi ti fẹ́ ṣe tán mo ti fẹ́ fẹ́ bẹ̀ sílẹ̀ pẹ̀lú yín. ms bàbá n fẹ́ bèrè question kan lọ́wọ́ yín n fẹ́ bèrè question kan lọ́wọ́ yín. ms n fẹ́ bèrè question kan lọ́wọ́ yín. ms n fẹ́ bèrè question kan lọ́wọ́ yín ṣe wà ń bẹ̀. ẹyẹ béèrè. mo ń gbọ́ yín. náà ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín ìyá yín àti bàbá yín ẹ̀sìn wo ni wọ́n sìn ẹ má bínú question tí mo béèrè yẹn o. ìyá yín àti bàbá tó bí yín ẹ̀sìn wo ni wọ́n sìn. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bàbá mi wọ́n ti kúrò ní ẹ̀sìn Islam wọn ò ṣe ẹ̀sìn Islam nǹkan tí wọ́n ṣe rí àbí ẹ farabalẹ̀ báyìí ẹ calm down tí wọ́n bá ṣe ṣe bọ́ parọ́ fáwọn náà ni wọ́n parọ́ fún wọn ṣe bọ́ tọ̀ wọ́n sínú ẹ̀sìn ni bákan náà ni fún everybody kò séèyàn kan tó máa wà ní orí ètò tẹ́ máa bí tó máa sọ fún yín wípé bàbá òun kò jẹ́ mùsùlùmí àbí kristẹni ó nójú àwọn tẹ́ máa bí tó máa sọ fún yín pé bàbá òun ò ṣe mùsùlùmí tàbí kristẹni bàbá mi tí bá sọ orúkọ mùsùlùmí ni wọ́n sọ wọ́n náà wọ́n dẹ̀ sọ èmi náà ní orúkọ mùsùlùmí bàbá mi ò mọ Quran náà ìyá mi náà dẹ̀ mọ Quran wọ́n dẹ̀ rán mi lọ lé kíw mo parí Quran kí tó jẹ́ pé mo kúrò nídìí pé rádaràda lélẹ́yìí kí n tó kọjú mọ́wé mi ìsìn mo dẹ̀ wá lọ ń wo ìtumọ̀ Quran yẹn mo wá ń sọ fún wọn mọ̀ ń pe bàbá mi máa fún wọn ẹ wo fásì eléyìí kí ní ìsọ báyìí ṣọlọ́run lè sọ̀rọ̀ yìí àwọn máa ní àìrọ́ kò jẹ́ jẹ́bẹ̀ kò jẹ́ jẹ́nu Quran ló ti rí kíní yẹn ó yẹ ẹ̀yin náà ẹ lọ wò fún ara yín wọ́n á jẹ́ ìyẹ̀wò wọn á bá bí wọ́n nǹkan ti ṣe wá ń lẹ Yorùbá Ọlọ́run kọ́ ló ń sọ̀rọ̀ bí àwọn tí ó jẹ́ pé bọ́n ti ẹ̀ kàwé wọ́n ka ọgbọ́n orí nìyẹn ṣẹ́gẹ̀ kò ìgbà tí bá tó sọ fún wọn wípé kò ìgbà tí bá tó fọ́mọ Yorùbá ní 1 2 3 4 verses nínú Quran tó rí nǹkan tó ń sọ ń bẹ̀ á sọ fún pé irọ́ nǹkan kan Ọlọ́run kọ́ ló ń sọ̀rọ̀ níwèé yìí bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn wọn ò ṣe ẹ̀sìn o ìyá mi ò ṣe mùsùlùmí bàbá mi ò dẹ̀ kí ń ṣe mùsùlùmí orúkọ mùsùlùmí náà méjì ń jẹ́ wọn ò dẹ̀ kí ń ṣe mùsùlùmí báyìí mo ṣe ń bá yín sọ̀rọ̀ wọn ò dẹ̀ lè ever jẹ́ mùsùlùmí tó bá jẹ́ dàgbàdàgbà náà rí di àgbáńrè wọ́n máa sin wọ́n bọ́ ṣe ń sin bá ṣe máa ń sin èèyàn nílẹ̀ Yorùbá ni tó rọ́mọ Yorùbá ni wọ́n à ń ṣọmọ Lárúbáwá ṣó ti yé yín mo ti dá yín lóhùn ìbéèrè wo lẹ tún fẹ́ béèrè. ẹ ṣe jàre mo dúpẹ́ so àwọn question tèmi fẹ́ wá béèrè owó ni mo ti béèrè lọ́wọ́ yín yẹn like mi ìdẹ̀ rí mo ń gbọ́ mà mo ń gbọ́. Big Joe sọ́nà àwọn gbọ́. Kí ni chemical composition tó make paracetamol? Pọ́sẹ̀ tẹ́ ń béèrè wọn ọdún náà wọ́n ṣe dókítà náà. I'm not a doctor. Ìgbà táwọn ń sọ fún wa pé tá a bá ka àyà yẹn ó máa ń borí fífọ́. Wọ́n kàn ń gbé yín mọ́ra. Nǹkan yẹn tó tún fẹ́ méjì nǹkan tá a fẹ́ kà yẹn tó fẹ́ work to the same. Ẹ ń kàn sí ẹ máa gbọ́ ẹ ń kàn sí nǹkan táwọn bàbá wa ń ṣe pé ṣé ẹ̀yin ò mọ̀ pé science làwọn ń ṣe ni ẹ̀yin ò mọ̀ ṣé ẹ mọ̀ abẹ́ ẹ̀ mọ̀. sáyẹ́ǹsì ní kí ni jàre. ewé àtẹ̀gbọ́ àwọn bàbá wa ṣé ẹ mọ̀ pé sáyẹ́ǹsì. èmi ò bá yín jiyàn yẹn bíá sáyẹ́ǹsì ni bóyá èmi ò bá yín jiyàn gbogbo yẹn èyí tó bá wù kó jẹ́ èyí tó bá wù kó jẹ́. ẹ̀yin wá ní àwọn kiri tẹni kọ́ kà yẹn àwọn mélòó lẹ ti kà fún tó ti ṣiṣẹ́ fún. mò ń kà fúnra mi ó dẹ̀ ń ṣiṣẹ́. torí máa ń fọ yín.
Mò ń kà á fúnra mi ó dẹ̀ ń ṣiṣẹ́. ok mo lẹ́ni tó rí ń fọ́ lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ṣé máa kà á fún. bí akẹ́ bomi wá kẹ́ no bomi. omi fúnra ẹ̀ lásán element tí ẹ pé òun gan fúnra ẹ̀ ló ní iṣẹ́ hello element lomi fúnra ẹ̀ lásán tí ẹ pé òun fúnra ẹ̀ ń ṣiṣẹ́. Ẹ̀ka kìíní yẹn sínú omi fún ẹ̀ka 21 tí mo sọ yẹn ká sómi fún. omi ìsọ̀ṣù náà. ẹ̀ka fún wo tẹ́ bá ti kà á fún tẹ́ bá ti kà á sínú omi yẹn fún kó mú kó sùn tó bá ti jí kó wá sọ pé oríṣi tún fọhùn. ẹjọ́ ìsọ̀kan fún yìí kí dẹ̀ sọ ilé fún àwọn èèyàn tó ń ṣẹ́rí màmí ṣẹ́rí kìíní yìí. ẹni sùúrù tẹ bá gbọ́ oríkì ìyàwó Ọ̀ṣun wọn ní alágbolódò tó bá lọ mú omi ẹ̀ lásán láì ṣe ẹni tì sí ó máa ṣiṣẹ́ fún nǹkan tí o fẹ́. So gbogbo irọ́ tẹ máa ń pa ẹ máa mú sáyẹ́ǹsì àwọn bàbá wa ẹ máa lò pọ̀ ẹ wá ní kó máa ka áyà ìsọnù kan sí wọn ka áyà yẹn wọn ka áyà yẹn kíní yẹn on his own ó máa ṣiṣẹ́ títí ẹ̀. Ó dàbí àǹfààní kan tó ní pé ẹ lọ igbá ẹ lọ àwo ẹ wá ka kúlù àwùsù sí. Àwọn bàbá máa ń sọ pé oògùn tí ò jẹ ewé ẹ̀ ló kù kan ẹ yé ń parọ́ fáwọn èèyàn mọ́ ẹ máa lo sáyẹ́ǹsì àwọn bàbá wa ẹ wá máa lọ wọ́n lárúbáwá ẹ ló ń ṣiṣẹ́ ẹ yé ń parọ́. ṣẹ́rí Big Joes mo ń bọ̀ àfa ẹ ṣe ẹ kí nìkan ṣe bí ní ìbéèrè èèyàn kan ló put ẹ̀ sí comment section wọ́n sọ pé tí èèyàn bá jẹ májèlé bóyá ó jẹ májèlé àti fi májèlé sínú oúnjẹ fún kí ni nǹkan tí ó lè kà nínú Quran tó dẹ̀ pé ó máa jẹ́ gẹ́gẹ́ bí àpòrò fún tó máa tí májèlé yẹn ò jẹ́ nípa tó máa pọ̀ nǹkan yẹn jáde. ẹ ṣe anabuwa Muhammad sallallahu alayhi wa sallam nínú Ma'uzatain ṣe lè sọ ó dà pé ẹ máa ń sọ pé ẹ mọ̀ ń pa sábàbù nùzul ọ̀ṣọ́ pé nǹkan tó sọ àyà yẹn kalẹ̀ àbí nǹkan tí kò sọ àyà yẹn kalẹ̀ nǹkan tó sọ àyà yẹn súrà méjèèjì kalẹ̀ súratul falaq wa súratul nas òun ni pé ìnira àwọn ọ̀tá di irun ànábì wọ́n ta irun ànábì ní kókó ní ọ̀nà 11 ṣé ìbá mi ti yé yín yà ni pé ìnira wọ́n ta ní kókó ní ọ̀nà 11 so ṣé ìbá mi ti yé yín òun lọ́lọ́ fi wá ń sọ fún kílẹ̀ sọ. Sí lójú oorun wọ́n ti ta àwọn ànábì ní kókó. Wọ́n ta irun ẹ̀ ní kókó bẹ́ẹ̀ ni. Sí lójú oorun ni. Bẹ́ẹ̀ ni. Ó ń sùn ṣáìsá ló ta rẹ̀ ń kókó bàbá àwọn ta rẹ̀. Kò ń ṣe pé bóyá ó ń sùn nǹkan ẹ mọ̀ kan tí kò ń ṣe gbogbo ẹni ẹ ṣáà máa ṣe bí nínú ìṣẹ̀ṣe tẹ́lẹ̀ ṣe yẹn náà ẹ máa ń gbọ́ pé wọ́n ta àyàn kan ní ọ̀fà láì ṣe pé bóyá wọ́n rí ẹ ọ lè ta ẹ lọ́fà. Ìbéèrè mi ò bí lójú oorun ni àwọn sàṣì. èmi náà dá yín lóhùn ni so àṣàṣì ni wọ́n ta irun ànábì ní kókó ní ọ̀nà 11 so ìnira ànábì dẹ̀ wà nínú ìnira ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó dẹ̀ wà ní inú ìnira so súrà méjèèjì tí mo sọ fún yìí méjèèjì àyà méjèèjì yìí àyà tó wà nù súrà méjèèjì ó jẹ́ 11 ṣé yorùbá mi ti yé yín Ọlọ́run wa ń sọ fún ànábì pé ìwà ànábì kú sọ pé a'udhu bi rabbil falak mo wá ìṣọ́ pẹ̀lú Ọlọ́run tó ní ìmọ̀ nípa àwòsánmọ̀ min sharri ma khalaqo kúrò níbi aburú nǹkan tí Ọlọ́run dá ṣé yorùbá mi ti yé yín kúrò níbi aburú nǹkan tó dá ó di méjì àbí wà min sharri ghasiqin iza waqaba àti kúrò níbi aburú nígbà tí òru bá dúdú birikiti wà min sharri nafasati fil uqadi àti kúrò níbi aburú àwọn tí wọ́n máa ń pọ̀fọ̀ sínú ìhò gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé wọ́n máa ń pe ẹlẹ́dàá èèyàn tẹ́lẹ̀dàá dẹ̀ máa jẹ́ kúrò níbi àwọn tó máa ń pe ọ̀fọ̀ sínú ìhò ṣe yorùbá mi ti yín wà mí ṣáàrì hásìdé ní ìzá hasada àti kúrò níbi aburú àwọn tí wọ́n máa ń pẹ̀gùn ẹni àwọn tí wọ́n máa ń bínú ẹni láì nídìí for no reason ẹ má manipulate ọ̀rọ̀ tí mo sọ so ṣe yorùbá mi ti yín so kánọ́bì tó dé kí ànọ́bì tó dé. ìgbà tánọ́bì ẹ dúró mò ń bọ̀ ibẹ̀ náà ni ẹ farabalẹ̀ mò ń bọ̀ ṣé ìbá mi ti yé yín so ó tún mú súrà ẹlẹ́kejì náà wá ó ní kú ìwà ànábì sọ pé a'udhu bi rabbin nas mo wá ìṣọ́ pẹ̀lú Ọlọ́run ọba àwọn èèyàn mọ̀líkì nas ẹni tó ní kápá lórí àwọn èèyàn
tó ní kápá lórí gbogbo èèyàn pátápátá ilahin nas ọlọ́run ọba yìí náà lọ bá ọba àwọn èèyàn pátápátá min sharril wasiwasil khannas kúrò níbi aburú àwọn ọmọ èèyàn lẹ́bí yuwaswisu èyí tó ń lọ tó ń bọ̀ fi suduri nas nínú ọkàn àwọn èèyàn minal jinnati wan nas àti kúrò níbi aburú ọwọ́ àwọn àjọ̀nú àtọmọ èèyàn ṣé yorùbá mi ti yé yín so ẹ ṣe rí àwọn ayatu minal Qur'an ṣé yorùbá mi ti yé yín ìwòsàn wà nínú alukur'an fẹ́ni tó bá wà so torí bẹ́ẹ̀ wá kíní yẹn wá nímọ̀ nípa ẹ má sọ fún mi kókò sí mọ́ tẹ bá wá ìmọ̀ tẹ bá wá ìmọ̀. Àfà kí ló dé tí májèlé wá pa Muhammadu. ó yà mí lẹ́nu o. májèlé ò pa. kí ló pa Muhammadu. májèlé ò pa ànábì ikú ànábì síkì ni ànábì síkì ni. So irú kú wo ló pa kí ló fa àìsàn bí sick kí ló ṣẹlẹ̀ sọ fún wa. Ànábì sick ni ìgbà táwọn ànábì kú ní at the age of. kí ló fa sábàbí ikú ẹ̀ kí ló fa nǹkan tó fi kú kí ló ṣẹlẹ̀ sí. kí ló fa sábàbí àwọn tán kí ló fa sábàbí àwọn tí wọ́n ṣẹlẹ̀ ìdìbò yìí ẹ̀kọ́ ń manipulate nǹkan tí ó yẹ kẹ́ máa manipulate ni. Irú kú wo ló pa irú kíní ṣé gbogbo èèyàn tó kú ni ṣe ló pa ẹ sọ pé ká mẹ́rin wá kíjẹ kẹ́ májèlé kọ́ ló pa ẹ̀rí tẹ́fẹ́ mú wá fún mi yẹn èèyàn náà ló kọ́ ẹ̀rí tẹ́fẹ́ mú wá fún mi yẹn èèyàn náà ló kọ́ gógùn tẹ́ ń sáàjì náà èèyàn ló kọ́ gbogbo àwọn English gbogbo àwọn Yorùbá tẹ́ ń sọ yìí Ọlọ́run ló pa èèyàn ló kọ́ éèdì ló pa so gbogbo nǹkan tẹ́ ń sọ yẹ kàn fẹ́ máa manipulate kàn fẹ́ máa create àwọn kankan tí o so kò ń ṣe gbogbo èèyàn lè watch brain mo ti sọ pé mo wá bíbáyìí láti wá ágì o jàre bóyá ká ṣe síbá ẹ máa ṣe program yìí lọ bóyá ká ṣe síbá náà bí ká jàre. ẹni sùúrù ẹ má bínú ìbéèrè tí wọ́n béèrè. Àfà ẹ má bínú náà ẹ ti ń pèsè sí wa ẹ má bínú àfà. kò dáa níbẹ̀ jẹ́ lọ́mọ Yorùbá ní ibẹ̀ á ní ẹ̀kúnrẹ́ àìmọ́sà wọ́n béèrè lọ́wọ́ yín pé irú kú wo ló pa Ànábì ó sì kì ní ibà ló ṣe orí fífọ́ ni inú rírun ni kò ṣe gbogbo nǹkan ní ìjà bet ẹ mọ̀ wọ́n ní tí ẹni tí ó bà orin jẹ́ kò ní kán bí olórin yẹn ṣe kán so ìbéèrè náà béèrè lọ́wọ́ yín ẹ̀yin náà sá ti béèrè lọ́wọ́ wa a dẹ̀ ti dá yín lóhùn àwa náà dẹ̀ béèrè lọ́wọ́ yín lẹ́ fún wa ní àyà kúrẹ́ aláwù tó máa ń kà fóòkù ẹni òṣìṣẹ́ fóògùn orí fífọ́ náà a dẹ̀ ká àyà rẹ̀ bíbà àrí nǹkan kan tó rọ̀ mọ́ orí fífọ́ mẹ́ torí táwọn ọba tó bá fẹ́ pọ̀fọ̀ lásán wọ́n lè ní tó bá fẹ́ sọ fún ejò pé kó máa lọ bí tó ti ń bọ̀ wá kó má ba èèyàn jà ó lè pè ya ìwọ̀n awífọ́gbọ́ lọ gbọ́ngbọ́ ìwọ̀n awífọ́gbà lọ gbàǹgbà èyí tí mo bá wí fún wèé lè kárọ̀ ọ̀rọ̀ mọ́ yá tọ́ọ̀nù kó máa lọ tó yẹ nígbà tẹ mú kúrò aláwùjẹ wá ń sìn wọ́n sọ pé orí ti ń fọ́ mi yìí o orí yẹn lọ tí bá ti ka kúrò aláwù yìí kọ́ kí n kà sínú omi yìí tí bá ti mú kó lọ irú nǹkan tó yẹ kàfáwà fẹ́ gbọ́ nìyẹn. ó tiẹ̀ ní orí òkè ń fáhùn ẹ̀dọ̀ kì í dùn. so wọ́n wá béèrè lọ́wọ́ gbogbo bẹ̀yẹn fail wọ́n wá béèrè lọ́wọ́ olóyè kó béèrè lọ́wọ́ yìí pé irú kú wo ló pa Ànábì Muhammadu olówó orí ọkọ Àìṣà bá Fatima ọmọ wọn nílùú Saudi. mo dẹ̀ ti dá yín lóhùn pé Ànábì síkì ni ó rẹ̀ irú àìsàn wo ló ṣe àìsàn tó máa ń ṣèyàn. àìsàn kò gbóògùn ló ṣe àìsàn kò gbóògùn éèdì lànà. báwo lẹ ṣe so gbogbo àwọn tó ń sick ní Nàìjíríà nínú ìlú sí yìí nàbí nílé àwọn tó wá gbé wọn ṣáà ti máa gbé àwọn patient wá bá yín. ẹ má bínú olówó èkó dábì lóhùn ọmọ olówó èkó nígbà tó kú. Ànábì wọ 63 years. ìsìtìrì ó ṣọ́kú nìyẹn. 63 years. àwọn ikú burúkú ló kú. 63 years. so àáfà ìbéèrè mi Abba Kyari ó kú ní during corona period yẹn ọwọ́ akọ́jẹ́ bíi second command Buhari ṣé bàbá ìgbà tó kú Germany ó dàgbé Germany àbí Nàìjíríà náà ló kú sí wọ́n wá ṣèwádìí pé irú kú wo ló pa ṣẹ̀wọ̀n pé lórí ni ó lẹ́nu so irú èèyàn báyìí ń kú ọ̀kẹ́bọ̀ lọ pa just like that kọ́ má ṣèwádìí irú kú tó pa bí Muhammadu ní jẹ́ olórí ogun àbó olórí adigunjalè èwo mo fẹ́ pé olórí ogun so májèlé ló pa ẹni afẹ́ gbọ́ látẹnu àǹfààní so Abba Kyari yẹn wọ́n announce pé corona ló pa ó wá gba treatment yẹn ní Germany àbó wá Germany lójú kó corona ṣàkóso sí Nàìjíríà wọ́n announce pé corona ló pa o bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Muhammadu olórí ìsìlámù
kò gbọ́dọ̀ kú ká má mọ nǹkan tó pa ẹ̀yin gẹ́gẹ́ bí àáfàá tẹ̀dẹ̀ kéwú tẹ mọ̀túmọ̀ tẹ gbédè arábíkì ẹ bá wa sọ orí fífọ́ ló pa Muhammadu ni inú run ni ibà ni ẹ bá wa sọ irú àìsàn tó pa Muhammadu ẹ má bínú ẹ jọ. mo sọ fún yín mo ní ànábì sick ni ó rẹ̀ ẹ wá béèrè pé irú sickness wo ló ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ó dà máa wá put ẹ fún yín pé ó yá máa gbé sí position pé malaria ló pa ànábì ṣebí nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn. malaria ló pa. ẹ̀mọ́ ẹ̀rí wa. àbí bẹ́ẹ̀ kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ malaria ló pa. kí irú ẹ̀rí wo lẹ tún expect pé kí n mú wa. ẹ̀yin tẹ anitaba torí bá ń fọ yẹn sìn irú kéwù yẹn nìyẹn lè kà. ṣẹlẹ̀ understand ẹ̀yin people yìí ṣé kí n sọ kí n kọ fún yín. like ṣẹ́rí ok tó bá gbé ayé ìgbà kan. ṣé gbogbo patient tí wọ́n gbé lọ sí hospital ṣé gbogbo patient tí wọ́n gbé lọ sí hospital òun ló ń survive ni. ẹni sùúrù àfa ayé ìgbà kan làwọn Buhari ọmọ malaria lásán lásán ló lu ànábì pa ó mà ṣe o. ayé ìgbà kan làwọn Buhari ọmọ Musa sọ̀rọ̀ wọn ò ní lẹ́nìkan béèrè question lọ́wọ́ wọn ayé ìgbà kan làwọn Sulemanu Faruku sọ̀rọ̀ lẹ́nìbọ̀dì ò ní béèrè lọ́wọ́ wọn ayé ìgbà kan ni gbogbo àwọn àfáà yẹn nílẹ̀ Yorùbá ni wọ́n sọ̀rọ̀ láàrin lè béèrè lọ́wọ́ wọn lọ́wọ́ ta wà yìí ayé ti dayé ọ̀làjú sọ̀rọ̀ ká béèrè reason ní kí ló dé tó fi rí báyẹn ẹ̀yin tẹ́ ní malaria ló pa ànábì ó sà níbi tẹ́ ti kà tẹ́ fi mọ̀ pé malaria ló pa ẹ fáwa náà. irú kú wo ẹjẹ béèrè lọ́wọ́ yín ṣebóníṣẹ̀ṣe lẹ pera yín àbí bẹ́ẹ̀ kọ́. muslim ni wa ṣebóníṣẹ̀ṣe lẹ pera yín irú kú wo ló pa Ṣàngó irú kú wo ló pa Ṣàngó irú kú wo ló pa Ṣàngó ẹ kì í ṣe muslim ẹ kì í ṣe mùsùlùmí irú kú wo ló pa Ṣàngó. muslim ni wa. èmi bí mo jẹ́ muslim ẹ dá ọpẹ sọ yẹn mo mọ kó tó pàànà bíi májèlé ló pàànà. májèlé kọ́ májèlé ni. ẹ tẹ́ ẹ bá sọ̀rọ̀ òòṣà ni o. irú kú wo ló pa Ṣàngó. muslim ni wa ẹ jí n ka kéwú fún yín àbí. irú kú wo ló pa Ṣàngó irú kú wo ló pa Ṣàngó. fún yín muslim ni wa. ooo ẹ fi kéwú lẹ̀ ẹ̀yin ẹ dá question mi irú kú wo ló pa Ṣàngó ẹ mo ti ń challenge yín báyìí irú kú wo ló pa Ṣàngó. ẹni sùúrù àfa ẹni sùúrù. irú kú wo ló pọ̀ Bàtálá. èmi ò ń ṣe babaláwo ẹni sùúrù èmi ò ń ṣe babaláwo ló lè sọ yẹn fún yín muslim ni èmi lè sọ muslim ni mo lè proof ẹ fún yín mo lè sọ fún muslim ni. question lọ́wọ́ yín àwọn mùsùlùmí tẹ̀ wá ń bí nǹkan tẹ́ ẹ sọ ẹ̀yin náà dá mi lò fún yín kéwú bí báyìí ẹ sọ̀rọ̀ wọ́n ní ẹ mú ẹ̀rí ní jáde. ẹ̀yin náà dá mi lò pé irú àwọn ọlọ́ọ̀tẹ́yìn lẹ́yìn jọ́sìn fún yẹn irú kú ló pa wọ́n. nǹkan tí mi bá mọ̀ tí n bá sọ fún yín tẹ́ bá béèrè question lórí ẹ̀ tí mi bá lè dá yín lóyún àfi mo dójú tira mi ni. ẹ wo ṣẹ́rí kìíní kan wà. ẹni sùúrù ìbéèrè tẹ́ bá béèrè lọ́wọ́ mi tí mi bá mọ̀ tí bá lọ fi another question another answer fún yín tẹ́ bá challenge mi lórí ẹ̀ ṣe òkè mi lójú máa tì. so now muslim ni mí ẹ̀ náà béèrè pé òun ló pàṣẹ gbó báwo mo fẹ́ dá yín lóhùn. ẹ kì í ṣe muslim tọ́lẹ̀ yìí náà ti sọ pé ifá ni ó ń sìn nílẹ̀ Yorùbá yín àbí kí sọ fún mò ń sọ Allah ni kí wọ́n máa mú nǹkan kan papọ̀ mọ́ ẹni tí bá ní sí Quran hadith tefsir olóhùn Allah bẹ́ẹ̀ Ọlọ́run Elédùmarè tilẹ̀ Yorùbá ifá ni ó mọ̀ ń ṣàlàyé fún yín kó lè yé yín ni mi ò sọ pé babaláwo ni ifá ni ohun ẹ̀ àbí. lóhùn Elédùmarè. Allah tèmi wá ń sìn yẹn alukur'an Allah tẹ́mi sí yẹn alukur'an òun ló ń wẹ̀ òun dẹ̀ ní gbogbo òun dẹ̀ ní Ọlọ́run àti Allah sí oṣù kan kan náà nìyẹn. so bó ṣe rí nìyẹn subahana ọ̀nìkà ẹ fẹ́ máa argue ni kò tẹ̀ sí kankan bí báyìí. argue báwo sati argue akẹ́kọ̀ọ́ láti wà ń bí ni ẹ bá ń kẹ́kọ̀ọ́ ni. aṣọ drop rẹ ni. wọ́n ti jápa. àwọn fúnra wọn ti lójú kóró ojú pé májèlé ló pa oògùn eku wọn ò dẹ̀ defend ẹ̀ ojú títí wọn ti sá lọ. ṣé wọ́n jábọ́ ni àbí wọ́n drop? ó sá lọ ni so gbogbo àná la rí tí ẹ bá wojú fọ́nrán tó ojú fóònù ẹ ti rí pé ní Sahih Buhari 4428 so narrated Aisha ló ń ṣàlàyé only the prophet in his ailment in which he died. wọ́n ní orí àìsàn tí Muhammadu kúlé lórí. orí àìsàn tó kúlé used to say ó máa ń sọ wípé oh Aisha ìyàwó mi. I still feel the pain caused by the food I ate at Keiba. ó ní òun sì máa ń jẹ ìrora oúnjẹ tí òun jẹ ní ibi tí à ń pè ní Kaiba. And at this time.
ó ní àkókò yìí o. I feel as if my aorta is being cut from that poison. ó ní àkókò yìí ó lóun ó dàbẹ́ ni pé gọ̀lúgọ̀ òun ó ti gé dànù nínú májèlé tó ń jẹ. So májèlé ló pa gbogbo nǹkan tá a fà yẹn sọ bí pátápátá irọ́ ni gbogbo ẹ̀ pé o fẹ́ kakulé aláwọ̀ irọ́ ni o fẹ́ ka kíní kan irọ́ ni àfáà náà ti rí fún ara wọn pé ẹ̀sìn Islam ẹ̀sìn fún àwọn tí kò ní ọpọlọ ni àwọn tí ò lè dá ronú ẹ ò lè rí nǹkan tó ní ọpọlọ kó máa ṣe Islam ẹ ò lè rí. So wọn kàn píìkì váàsì kan kíní kan sọ pé ẹ̀ka kíní kan irọ́ lásán ni Muhammadu ní kẹ́ máa ka kíní kan kọ́ máa sàsì wọ́n sàsì kò sí wòsàn kankan kò sí gbàlà kankan nínú Quran gbogbo ẹjọ́ wẹ́wẹ́ ni ìtànjàpá àti yanrìnbó. So àfáà yẹn náà ti mọ bó ṣe ń lọ́mọ̀ pé ilẹ̀ ti mọ́. So Mr. Animal Shaun Sodiq. So ìkan tá à ń try láti ṣàlàyé fún gbogbo ẹ̀yin tẹ́ wò wá ni pé ìgbà tá àfáà yẹn ní káka àyà kíláàsì àbí kíláàsì ló pé kúlẹ̀ aláwò pé oògùn orí fífọ́ ni. So ajíkóyè àfáà yẹn pé kí ló rọ̀ mọ́ orí fífọ́ wọ́n lè tún máa ń ka àyà yẹn fòkù kí ni ìbáṣepọ̀ àyà yìí pẹ̀lú orí fífọ́ àti òkú tó máa ń kà fún. Gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ń wò wá nílé lóko lẹ́yìn òdì tẹ̀tẹ̀jọ́mọ Yorùbá tí àwọn bàbá wa bá sọ gbólóhùn kan nílẹ̀ Yorùbá gbólóhùn yẹn ó máa rọ̀ mọ́ nǹkan tó ń sọ máa bá lọ bẹ́ẹ̀ ní lọ́dọ̀ àwọn àfa ẹni sùúrù àfa Yusuf ẹ kálẹ́. ẹ kálẹ́. ẹ kálẹ́ ọjọ́ mẹ́ta. salamu aleykum. wa aleykum salaam mo ṣe join program yìí ni. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ o. ẹ kú tọ́jú lé. àwa nìyẹn. Olúwa gbà fún wa. mo gbọ́ tó ń bi ń léèrè àwọn ìbéèrè kan ni. bí irú ìbéèrè wo lẹ gbọ́ o. mo gbọ́ tẹ ní wípé wọ́n ní kúrò ló pa Ṣàngó ẹ̀rí dáhùn ni mo ní kí n béèrè. ìdí tá a fi dá wọn lóhùn ni pé èmi ò kì í ṣe babaláwo èmi ò ń ṣe babaláwo mi ò lè sọ nǹkan tí mi mọ̀ ṣe understand. àmọ́ dẹ̀ gbọ́ tẹ́ ní wípé yìí tá a bá wí fọ́gbọ́n lọ gbọ́ pé tán bá wí fọ́gbọ́n yẹn ìjọ máa padà. ẹ ní sùúrù mo sọ èdè Yorùbá ni mo sọ sí mi ń sọmọ Yorùbá ni sí mi lè sọ̀rọ̀ Yorùbá mọ́ ni. ẹ lè sọ̀rọ̀ Yorùbá. kí ni wàá ní nǹkan tẹ́ ẹ fẹ́ dìbò báyìí sí mo ní mi ń ṣe babaláwo ṣé babaláwo ni mí ni. ẹ ṣe babaláwo. mi ń ṣe babaláwo Mùsùlùmí ni mí. ẹ wò ẹ má máa waste time ẹ wò ẹ bọ́ sórí topic. ẹ dákun wọn fẹ́ béèrè ẹ dákun ikú olópa Ṣàngó. Islam la ṣe ń bi tẹ́ ẹ bá lè sọ sẹ́ni tó. Afa Yusuf. Ikú olópa Ṣàngó òun náà mo ní kàn fẹ́ béèrè mi ò gbọ́. Afa Yusuf. Ìgbà tó jọmọ Yorùbá tó wá débí tó ń béèrè pé ikú wo ló pa Ṣàngó wàá lọ kọ́ Ifá ni a dẹ̀ ń sọ fún yín pàwọ̀ ṣe babaláwo ẹ dẹ̀ máa ń rí àwọn babaláwo tó máa ń ṣe ètò ẹ lọ síbẹ̀ ẹ send request ẹ béèrè nǹkan tó bá fẹ́ béèrè lọ́wọ́ wọn àwọn ò ń ṣe babaláwo a lè sọ̀rọ̀ nípa Ifá ìkan táwa ń try láti sọ fún yín ni pé ẹ má balẹ̀ Yorùbá jẹ́ Allah fún Sáúdí ni Muhammadu fún Sáúdí ni kò sí àánú kankan tí Muhammadu mú wálẹ̀ Yorùbá fún wa so nǹkan tá à ń try láti sọ fún yín nìyẹn. Sàbàràkí àbí mi morúkọ yìí pé dáadáa o ẹ kálẹ́. ẹ kálẹ́ o. ó lọ́dọ̀ yín. Sàbàràkí ẹ kálẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ló wá wà pẹ̀lú wa sí Muslim ni. ẹ lọ Muslim ni mi. ẹ kálẹ́. ẹ kálẹ́. à ń béèrè lọ́wọ́ àáfàá kan tí bọ́lẹ̀ ń sìn pé irú kú wo ló pa Muhammadu wọ́n wá ń sọ fún wa pé ibà ló pa viva sí lóòótọ́ ni. ṣe rí ikú tó pa Muhammadu kò kan àwọn ọmọ Yorùbá ikú tó bá wù kó pa òun àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ nìyẹn. nǹkan tó ṣe kókó bá wà ní ilẹ̀ Yorùbá pé máa wà òkè ṣe rí ẹ̀sìn mùsùlùmí ọwọ́ àfi gbé àǹgógó over 2 ni wọ́n fi kó alẹ́ rú ni so àwọn tí ó bá wù wọ́n kó yé àwọn tó bá wù kó má yé so program tẹ́ dálẹ̀ yìí mo like ẹ because á jẹ́ káwọn ọmọ Yorùbá mi tí ojú wọn ti èyí tí wọn àbójú wọn tó rí dáadáa wọ́n máa lè understand tí wọ́n bá ka Kùránì tán tí wọ́n bá wo gbogbo nǹkan tó wà nínú ẹ̀ tí wọ́n rò dáadáa pẹ̀lẹ́ ní tó lọ́pọ̀lọ́ lórí
á mọ̀ pé ìtàn lásán àti nǹkan tí ò ní ṣe pẹ̀lú àwa Yorùbá ni àwa Áfíríkà kò ní wúlò kankan fún wa so kò ní kẹ́ máa bá anybody wọn drag. àtẹ bá wọn drag so nǹkan tá à ń jí kó yé wọn ni pé wọ́n pé ikú ò ló pa Ṣàngó sí Ṣàngó ti gbé rẹ̀ lọ Saudi pé tán bá nígbàgbọ́ lórí òun wọ́n wọ̀ná ibi Muhammadu ní polówó ara ẹ̀ kiri bẹ́ẹ̀ débi Muhammadu bẹ́ẹ̀ dọ́hun Muhammadu ìgbàlẹ̀ kiri ń jagun kólé kiri àwọn bàbá tiwa kò sí èyí tó filẹ̀ Yorùbá lẹ̀ fún nínú wọn tí náà dalẹ̀ Haúsá láàmú ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o ẹ káàárọ̀ ẹ káàsán ìjọba tí ń gbọ́ ms baba ẹ kú iṣẹ́ olúwa. wọ́n ti fi ṣẹ̀gó wá nábì mọ́mọ́ àwọn wèrè. èmi mo ti pè rí ní bíi some month ago tí mo jẹ́ kó yé pé àfáà kan bá gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo ìyàwó àwọn ọ̀rẹ́ wa sùn. sáṣẹ́wó làwọn ìyàwó rẹ̀ yìí ni. kò ń ṣàwọn náà ẹ mọ̀ gbogbo wọn yẹn máa ń brainwash wa náà ni kò jẹ́ ká mọ̀. wọ́n ń kó wọn lẹ́kùn. wọ́n ń kó wọn lẹ́kùn bọ̀ àṣírí ẹ̀ padà tó sí wa lọ́wọ́ padà já lọ́rẹ́ ni. ṣẹ́rí kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run tó bá tó àsìkò àti iṣu fùrọ́ máa là. bó ṣe jẹ́ lórí tá a ṣe ń bá lọ yìí lágbára Ọlọ́run ojú gbogbo ọmọ Yorùbá náà ló ṣe máa padà là. kò easy náà o ṣẹ́rí gbogbo àwọn tó ń pè yẹn náà wọ́n mọ̀ òótọ́ o kò kàn easy láti sọ pé báyìí ni kò ṣe pé àwọn ọmọ o ṣe pé téèyàn bá ń ṣe nǹkan tí ò dáa ohun kó ń retí ẹni tó máa sọ fún pé nǹkan tó ń ṣe ò dáa ni nítorí wá ń dùn mí látijọ́ ìtẹ́ tí ń ṣe program ìtẹ́ bá wo gbogbo àwọn fídíòs mi tí mò ń ṣe lórí ẹ̀ àti ìrí kankan nú àwọn àgbà àfáà tán ń brainwash wa látọdún yìí kán jáde síta kán defend anything tá bá ti wá báyìí ìmí à dà ságídí ìmí à máa ṣe pé ṣé ọ̀rọ̀ ìpè náà bí àbí kò defend nǹkan tó ló gbé dání very simple ní rí nǹkan kan defend ẹ̀yin dẹ̀ lẹ́tí ń parọ́ tàn wọ́n látijọ́ ẹ wo àwọn bàbá tán pè ní Malam Yusuf oríṣiríṣi gbogbo wọn bẹ́ẹ̀ kò sí kankan nu wọn tó tẹ̀lé jáde pé ó yá ṣèbí ẹ̀rẹ́ kéwú àti ẹ̀gbọ́n pàwọn kéwú bá àti ẹ̀mọ̀ túmọ̀ ẹ̀ lọ títí ok ẹ wá defend nǹkan tá ti ń fà láti yọjú ẹ rí kankan ṣe ń bẹ o àfi kẹ́ máa argue nǹkan tó ń sọ fún yín pẹ̀lú ẹ̀rí ẹ̀yin náà mẹ́rin tí yín wá kán dẹ̀ gbé yẹ̀wò síra wọn ìka ló máa gbọ́ ìka kan ló máa dá àìbáwọn náà yẹn sọ inú mi ti ẹ̀dùn pé inú agboolé tán bí èmi sí wọn pera wọn ní mùsùlùmí èmi ò ṣe yẹn o láti ilẹ̀ agídí ganan fún mi lọ lé kéwú mi ní parọ́ fún yín so rẹ̀ kẹ́lẹ́ tí mo máa ké ìgbà tí mo ti dáwà fúnra mi èmi kẹ̀ mi ìrántí ọjọ́ tí mo dé mọ́ṣáláṣí gbẹ̀yìn orúkọ Yorùbá tó wà nínú orúkọ mi nìkan láti ilẹ̀ olówó mi láti máa jẹ́ àwọn ẹ̀gbọ́n mi ti sọ sọgbà tó súnmọ́ ogun wọn dákẹ́ ni so báwo la ṣe máa fi àwọn àṣà tiwa lẹ̀ ń bí tó jẹ́ pé àṣà aláṣà la máa gbọ́n gbé lárugẹ ẹ̀sìn tiwa ń bí àfi sílẹ̀ ní tó jẹ́ kí Nàìjíríà rí rédèrèdè dè ní ìnìyẹn tí ó jẹ́ ká rójú kankan fẹ́ pé tiwa là ń ṣe àwọn olórí wa ò ní máa ṣe gbogbo dáadáa tá ń ṣe fún wa lọ́jọ́ ìní. gbogbo nǹkan tá à ń ṣe kalẹ̀ yìí náà àwọn coming generation wa náà ni ò ní affect púpọ̀ ó ti affect àwa ó ti affect àwọn tó ní wa bẹ́ẹ̀ni so just to defend the land and wọ́n mọ̀ ò bá ti padà ló ẹ̀mọ̀ bí kíyàn ti dé àfọ̀ ọ̀nà àbí kó ti rò pé bí akíní bí tẹ̀dẹ̀ wáyé ẹ̀dẹ̀ mọ̀ pé kò ń ṣọ̀nà gbogbo kan tẹ̀ ń kà fún wọn ìkóṣe báwọn náà ò ti wò wọ́n ti gbá ìṣàjàn ti rí but àti accept ló nǹkan tó fi ń jẹun nìyẹn èèyàn tó kọ́ kí jẹun àdá fún yẹn àti accept ló nira ìyẹn ló nira kò easy na kò easy láti accept so tó nǹkan tí wọ́n bá dẹ̀ ti rí òótọ́ ọ̀rọ̀ kò nídìí ká máa ṣẹ̀ṣẹ̀ máa dára láàmú àwọn pípọ̀ ṣe Mr. SKO ẹ ṣe sùúrù dàpọ̀ lálẹ́ Babátúndé lórúkọ mi ẹ ṣe gan. Yes. Alaikum. Wa alaikum salam. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ bàbá Kọ̀bí. Yes sir. Lórí nǹkan tí èmi ò mọ nǹkan tí ẹ ti ń sọ tẹ́lẹ̀ mo kọjá nísìn. Orí nǹkan tí mo bá pé ikú ló pa Ànábì. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ìyẹn nǹkan tẹ́mi bá ìgbé èèyàn kan sọ tẹ́lẹ̀ ẹ̀yin wá sọ pé fever ló pa ẹ̀yin wá bèèrè pé ṣé fever ni àbí fever kọ́ ló pa. No, mo ní kó fún wa lẹ́rìí. Tó fi jẹ́ pé fever ló pa àbí. Yes, ẹ mọ̀ pé àwa béèrè lọ́wọ́ ẹ̀ pé aṣọ fún pé májèlé ló pa Muhammadu sallallahu alaihi wasallam. So ó wá ní májèlé kọ́ pé fever ni wọ́n ní òkè bóyá àlà àmọ́ ohun táwa ń sọ ẹ̀ pé kán fún wa lẹ́rìí pé fever ló pa Ànábì Muhammadu. Bọ̀ ẹ̀yin rí ká ló máa pé májèlé ló pa àbí. Yes na ó ní àdúgbò kan tó ń pè ní Kayiba nílẹ̀ Saudi so Ànábì jẹ́ tó bá ń lọ tó bá ń bọ̀ ó níyàwó kan sádùúgbò yẹn ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n máa ń fi ìpàdé rọ̀ àtàwọn sábẹ́ rẹ̀ so arábìnrin yìí ìtẹ́jú kó yé wa pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ló pa ìyá arábìnrin yìí òun ló pa bàbá rẹ̀ ó tún pa ọkọ arábìnrin yìí àtàwọn ọmọ tó tara arábìnrin yìí jáde alẹ́ ẹjọ́ yẹn gangan ni Muhammadu tún wọlé ti arábìnrin yìí tó sọ di ìyàwó òjijì so ẹ mọ̀ ẹni tí yẹn dá lóró bẹ́ẹ̀ yẹn kódà kó jẹ́ pé 20 ọdún lèèyàn àti ẹ fi jọ gbé
oró yẹn ó sì máa rántí rẹ̀ wọ́n dẹ̀ ní àròkàn ní fa ẹkún àsùn dákẹ́ so Muhammadu pa àwọn òbí ẹkún arábìnrin yìí lẹ́kún so ó wá di ọjọ́ kan bóyá àwọn Muhammadu wọ́n lọ ṣe jihad fún ẹ̀sìn Islam wọ́n ń bọ̀ wọ́n wá darí sí ilé arábìnrin yìí ní Kàyíbà bí wọ́n ṣe débẹ̀ arábìnrin yìí ti bá wọn gbé oúnjẹ kalẹ̀ ẹ̀dẹ̀mọ̀ etí obìnrin òun náà ti wí pé ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kẹ́ńtò lóhùn ilẹ̀ mọ́bá Ànábì Muhammadu lé ní òní ilẹ̀ lọ́jọ́ pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí olórí ogun kò lè jẹun hàn bí àwọn ọmọlẹ́yìn so àwọn sábì Ànábì wọn kọ́kọ́ jẹ àwọn ti jẹun tí wọ́n ti. pepper soup ló fún pepper soup ẹsẹ̀ ẹran ló fi ṣe. kásápè ló ń jẹ bẹ́ẹ̀ náà. ẹ tẹ̀síwájú àgùntàn bọ́lọ́jọ́. àwọn ọmọ sábì Ànábì àwọn ti jẹun bí Muhammadu ṣe dé Muhammadu mú ẹran yẹn àwọn Muhammadu gẹ lọ kan ẹran yẹn tó ti rí pé inú ń gbé àwọn ọmọ sí àwọn ti jẹ jẹjẹkújẹ yó èyí tó kú sí tọ́lẹ́ẹ̀tì ibi tó bí ti wọ́ lọ tọ́lẹ́ẹ̀tì tó kú síbẹ̀ Muhammadu kí ni ṣẹlẹ̀ bó ṣe ju ẹran yẹn lẹ́nu nìyẹn so nínú sítórì yẹn ló fi dàbí pé ikú yìí ò tètè pa Muhammadu ní ẹsẹ̀kẹsẹ̀ ńjọ́ yẹn torí kò tí ì jẹun yẹn ọsẹ fi sẹ́nu ni bẹ́ẹ̀ gbogbo àwọn sàábé tó tẹ̀lé lọ sójú ogun yẹn tọ́jọ́ dání sí Káàbà lọ́dún yẹn gbogbo wọn ni wọ́n jẹ́ pé Allah so at the end of the day lórí ìrora yẹn náà ni Muhammadu padà kú sí ó wá yà wá lẹ́nu pé àáfàá kan wá bí ìsìn ó wá sọ pé ibà ló pa Muhammadu tá a bá ṣe mọ́ ló kù àwa náà ti ṣe rí àti ṣe Islam rí dáadáa bẹ̀ wọ́n bí wá sí